èyí ni ìtàn ìgbésí ayé adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí 12. ìjà adélábù adégòkè àti ọbáfẹ́mi awólọ́wọ̀ ni wọ́n fi bà ti aláàfin ọ̀yọ́ jẹ́ pátápátá tí wọ́n fi yọ ọ́ kúrò nípò ọba. níbẹ̀rẹ̀ ọdún 1954 àwọn méjì péré náà ni wọ́n ń jìjà àgbà nílẹ̀ yorùbá, ọbáfẹ́mi awólọ́wọ̀ àti adégòkè adélábù ni. adélábù ní òun lòun ní ìlú ìbàdàn àti gbogbo agbègbè ẹ̀, awólọ́wọ̀ sì ní òun lòun ní ilẹ̀ yorùbá lápapọ̀. bẹ́ẹ̀ ìbàdàn ló pọ̀ jù nílẹ̀ yorùbá nígbà náà, ibẹ̀ gan-an sì ní ilé àṣẹ. ṣùgbọ́n adélábù ló ń pàṣẹ ìbàdàn. àwọn awólọ́wọ̀ ń wá gbogbo ọ̀nà láti gba ìbàdàn lọ́wọ́ adélábù àti ẹgbẹ́ alákùkọ ẹ̀. bẹ́ẹ̀ náà ni pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ń wá ọ̀nà gbogbo láti gba ilẹ̀ yorùbá kúrò lọ́wọ́ awólọ́wọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ. ìjà náà tí wọ́n pè ní kékeré tẹ́lẹ̀ ló padà wá di ńlá. ẹni tó bá sì wà ní ìbàdàn nígbà náà ló lè sọ. awólọ́wọ̀ ni olórí ẹgbẹ́ ọlọ́pẹ Action Group. ẹgbẹ́ náà ló ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ tó pọ̀ jùlọ ní Western Region. nítorí bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ló ń pàṣẹ ìjọba, awólọ́wọ̀ sì ni olórí wọn. àwọn ni mínísítà, àwọn ni wọ́n sì wà nídìí ọ̀rọ̀ gbogbo. awólọ́wọ̀ fúnra ẹ̀ ni wọ́n fi ṣe mínísítà fún ètò ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ. bẹ́ẹ̀ ni wọ́n sì fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ náà ní oríṣiríṣi ipò nílé ìjọba. ṣùgbọ́n nítorí pé òyìnbó sì ni gómìnà ìwọ̀ oòrùn nígbà náà, àṣẹ díẹ̀ làwọn awólọ́wọ̀ ní, agbára gbogbo àti àṣẹ pátá kò tíì sí lọ́wọ́ wọn. òyìnbó láláṣẹ. nítorí ẹ̀ ní adélábù kò ṣe gbà kí awólọ́wọ̀ ṣe gìràgìrà kan sóhun, bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá ẹ̀ ni nídìí iṣẹ́ ìjọba. bí àwọn onílù àti olórin adélábù ti ń lùlù kiri ìbàdàn tí wọ́n ń pòwe pé onígbódágbó sí méjì, kónígbódágbó sí méjì, àwa la ní ìbàdàn tó fi dògbómọ̀ṣọ́, onígbódágbó sí méjì. bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn awólọ́wọ̀ náà kò gbà. àwọn náà yóò sì yí ìlú náà padà bó bá di òde tiwọn pé onígbódágbó sí méjì, kákọ̀pẹ́ ìbàdàn kó má kọ tọ̀yọ́ mọ́, onígbódágbó sí méjì. bí gbogbo eléyìí ti ń lọ, bẹ́ẹ̀ ni òkìkí adélábù ń gbilẹ̀ sí, pàápàá ní àwọn ìlú tó yí ìbàdàn po. gbogbo àwọn èèyàn lórí òun bíi ọ̀rẹ́ mẹ̀kúnnù. òun náà sì ń sọ fún wọn pé ìjà wọn lòun wá gbé. bẹ́ẹ̀ lòun ò ní jẹ́ kí ẹnìkan fojú àwọn ọba àti ìjòyè gbolẹ̀ rárá nílẹ̀ yorùbá lápapọ̀. ohun tó bá gbà làwọn yóò jọ fún un. nítorí pé adélábù ló ń jà pé kí àwọn èèyàn má san owó orí tó ga ju ẹ̀mí wọn lọ, tó sì tún ń bá gbogbo ẹni tó bá fẹ́ yẹpẹrẹ olúbàdàn jà. àwọn ìlú fẹ́ràn ẹ̀, bẹ́ẹ̀ láriwo ẹ̀ sì ń lọ káàkiri agbègbè náà pé pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ni bàbá àwọn. bẹ́ẹ̀ àwọn awólọ́wọ̀ tó ń ṣèjọba kò lè ṣe bẹ́ẹ̀. àwọn fẹ́ gba owó orí tó pọ̀ kí àwọn lè rí nǹkan fi ṣiṣẹ́ ìlú. bẹ́ẹ̀ ni wọ́n ń wá ọ̀nà láti gba agbára lọ́wọ́ àwọn ìjòyè àti ọba pàápàá. wọ́n ní wọ́n ń jàyè alábàtà kiri ni. bí wọ́n ti ń ṣe èyí nínú àwọn èèyàn kò fi bẹ́ẹ̀ dùn sí wọn. wọ́n ní wọ́n ń gbéraga sí àwọn ọba, wọ́n sì kórìíra mẹ̀kúnnù. ohun tó fà á tí ọ̀gọ̀rọ̀ àwọn èrò ìbàdàn àti agbègbè ẹ̀ fi fẹ́ràn adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì ju awólọ́wọ̀ àti àwọn èèyàn tiẹ̀ lọ nìyẹn. ìyẹn náà ló sì jẹ́ kí ìjà àgbà yìí le láàrin àwọn méjèèjì. ẹnu ìjà àgbà yìí ni wọ́n wà nígbà tí nǹkan míì tún dé. àwọn òyìnbó tí wọ́n ń ṣèjọba nàìjíríà nígbà náà ṣe òfin tuntun. òfin tuntun náà ló fààyè gbà pé wọn yóò fi àwọn ọmọ nàìjíríà ṣe olórí ìjọba ìpínlẹ̀ wọn láti ọdún 1954 lọ. kì í ṣe pé wọ́n fẹ́ dìbò tuntun o. wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú tó ti wà níbẹ̀ náà tí wọ́n ti jọ ń ṣèjọba láti ọdún 1952 ni wọn yóò mú olórí wọn. olórí wọn náà yóò sì rọ́pò òyìnbó tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ yóò máa bá tiẹ̀ lọ. ọmọ nàìjíríà tó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ asòfin yóò sì di pẹ́rẹ́míà, ìyẹn olórí ìjọba ìpínlẹ̀. ohun tí eléyìí túmọ̀ sí ni pé nínú oṣù kẹwàá tí òfin tuntun yìí yóò bẹ̀rẹ̀, awólọ́wọ̀ ni yóò di pẹ́rẹ́míà, olórí ìjọba Western Region. gómìnà òyìnbó ti ń relé o. adìẹ gbọ́ ọjọ́ ọkú ẹ̀ ó pò ṣe títí. kò sí èèyàn tí yóò gbọ́ ọjọ́ ọkú ẹ̀ tí ò ní jà raburabu.
Adelabu gbọ́ kinní yìí kò lè mú mọ́ra. Ṣé òun náà mọ̀ pé irú agbára burúkú tó ń bọ̀ lọ́wọ́ Awólọ́wọ̀ yìí ìparun ni yóò mú bá òun nídìí òṣèlú tòun? Kó sì tó di inú oṣù kẹwàá náà, àfi kí òun tètè ya wá nǹkan ṣe. Bí bẹ́ẹ̀ kọ́, omi yóò ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Kí ni Adelabu ṣe? Ó jáde sí gbangba ni. Ó bẹ̀rẹ̀ sí í wá àwọn ọ̀mọ̀wé ńláńlá kún ara ẹ̀. Bẹ́ẹ̀ ló sì ń wá agbára kún agbára. Ìyẹn ni pé ó ń wá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àti àwọn alátìlẹ́yìn káàkiri ilẹ̀ Yorùbá. Ó ní òun ò ní dúró níbàdàn nìkan mọ́. Ohun tó gbé e dé ìlú Ọ̀yọ́ gan-an nìyẹn. Ohun tó sọ ọ́ di ọ̀rẹ́ Aláàfin Adeniran Adeyẹmi nìyí o. Ṣé láti ọdún 1953 ni wàhálà ti wà láàrin Aláàfin Adeyẹmi àti àwọn aṣáájú ẹgbẹ́ Action Group ní Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ìjà ló dé tí orin dòwe ni o. Ọ̀kan nínú àwọn alátìlẹ́yìn ẹgbẹ́ náà ni Aláàfin ṣe tẹ́lẹ̀. Ṣé nígbà tí wọ́n fẹ́ dá ẹgbẹ́ Ọmọlúwà sílẹ̀, Aláàfin wà nínú àwọn tí wọ́n fọwọ́ sí i. Òun sì ni ọba tó gba ìpàdé ẹgbẹ́ náà lẹ́ẹ̀kejì lẹ́yìn tí wọ́n ti ṣe ìpàdé àkọ́kọ́ ní Ilé Ifẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ òṣèlú tí wọ́n sì dá ẹgbẹ́ Ọlọ́pẹ sílẹ̀, tí ẹgbẹ́ Ọlọ́pẹ sì wọlé ìbò, ìjà dé láàrin Aláàfin Adeniran pẹ̀lú ẹni tó jẹ́ aṣáájú ẹgbẹ́ náà ní ìlú Ọ̀yọ́, ìyẹn Bọ̀dé Thomas. Bọ̀dé Thomas tí í ṣe igbákejì Awólọ́wọ̀. Ẹ̀sùn tí Aláàfin fi kan Bọ̀dé náà ni pé ọkùnrin lọ́ọ̀yà tó ń ṣe òṣèlú náà ti bàjẹ́ jù. Ó sì fẹ́ máa fi agbára òun wọ́lẹ̀ nítorí wọ́n yàn án bí olórí ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́. Aláàfin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní Bọ̀dé Thomas yóò wọ ìlú Ọ̀yọ́ tí kò ní kọ́kọ́ wá kí òun. Bẹ́ẹ̀ ni yóò sì pa àwọn àṣẹ míì tó jẹ́ ìta lòun fúnra òun yóò ti máa gbọ́ tí kò ní kọ́kọ́ bá òun sọ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ náà le débi pé lọ́jọ́ kan níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ńlá lọ́jà ọba, Àrẹ̀mọ tí í ṣe ọmọ Aláàfin fi ìbínú gbá Bọ̀dé Thomas létí. Ó sì ní káwọn ẹ̀ṣọ́ lé e kúrò lójú agbo. Ṣùgbọ́n nítorí pé Àrẹ̀mọ àti bàbá ẹ̀ kò mọ bí agbára ìjọba ṣe pọ̀ tó ni wọ́n ṣe bẹ́ẹ̀. Nítorí lójú ẹsẹ̀ tí àwọn aṣáájú ẹgbẹ́ Ọlọ́pẹ Action Group gbọ́ ni wọ́n ti pàṣẹ pé kí àwọn ọlọ́pàá lọ gbé Àrẹ̀mọ náà kí wọ́n sì lé e sẹ́yìn odi. Kò sì gbọ́dọ̀ padà wọ ìlú Ọ̀yọ́ wá títí tí ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ yóò fi dáríjì í, tí wọn yóò sì fi ojú àánú wò ó pé kó padà máa bọ̀ nílé. Ọ̀rọ̀ náà ya Aláàfin lẹ́nu. Ó sì bá Àrẹ̀mọ pàápàá lójijì. Abirú kí leléyìí? Ṣùgbọ́n kì í ṣe àwọn nìkan ni ọ̀rọ̀ náà ń dùn o. Ó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ nínú àti àwọn ìjòyè pàápàá. Wọ́n sì ń sọ pé bó bá ṣe pé ohun tí ìjọba tiwantiwa yóò mú wá ní àrífín fún ọba àwọn, kí wọ́n kúkú jẹ́ kí òyìnbó máa ṣèjọba ẹ̀ lọ o, kò sí wàhálà nínú ìyẹn. Lásìkò yìí ni àwọn kan tí wọ́n ti gbúròó Adelabu àti bí kò ṣe gba àwọn Awólọ́wọ̀ láàyè láti rí Olúbàdàn fín gba ìlú Ìbàdàn lọ, tí wọ́n sì rí ọkùnrin náà. Pẹ̀lú ìmọ̀ràn Adelabu pẹ̀nkẹlẹ́mẹ́sì, nígbà tó di ìbẹ̀rẹ̀ oṣù kẹjọ ọdún 1953, àwọn ọ̀mọ̀wé àti ìjòyè kan kó ara wọn jọ, wọ́n sì dá ẹgbẹ́ Ọ̀yọ́ Parapọ̀ sílẹ̀. Wọ́n fi P.A. Afọlábí, hẹ̀dìmásítà iléèwé àwọn àgùdà, ṣe olórí wọn. Wọ́n ní ẹgbẹ́ tuntun náà ni yóò gbèjà wọn gẹ́gẹ́ bí àmọ̀ràn tí wọ́n ti gbà lẹ́nu Adelabu àti ọ̀nà tó fi mọ̀ wọ́n tóun náà fi ẹgbẹ́ mábọ̀lájẹ́ gba ìjọba Ìbàdàn lọ́wọ́ ẹgbẹ́ Ọlọ́pẹ. Ó ní kí àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Parapọ̀ kọ̀wé àjọṣe wá sínú ẹgbẹ́ NCNC. Ó ní ẹgbẹ́ náà gan ni yóò fún wọn ní agbára tí wọ́n ń wá. Lọ́rọ̀ kan, ẹgbẹ́ Ọ̀yọ́ Parapọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ NCNC nínú àjọṣe ńlá. Àwọn Adelabu àti àwọn aṣáájú ẹgbẹ́ NCNC nílẹ̀ Yorùbá sì wá sí Ọ̀yọ́. Wọ́n ní àwọn làwọn yóò gbàjọba Ọ̀yọ́ tí àwọn yóò sì dá ọlá àti ìyà Aláàfin padà fún wọn. Lọ́jọ́ náà ni Aláàfin àti Adelabu di ọ̀rẹ́ o, ọ̀rẹ́ pátápátá. Aláàfin Adeniran sọ ní gbangba níbẹ̀ pé ọmọ òun ni Adelabu ṣe o, kí gbogbo ọmọ Ọ̀yọ́ àti àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ Ọ̀yọ́ máa tẹ̀lé. Pẹ̀nkẹlẹ́mẹ́sì náà sì sọ lọ́jọ́ náà pé bàbá òun ni Aláàfin ṣe, òun ò sì ní lajú sílẹ̀ kí ìyà kankan tàbí ìwọ̀sí kankan ta lé e. Àwọn aláṣẹ ẹgbẹ́ Ọlọ́pẹ gbọ́ ilé yìí, wọ́n ní Aláàfin ṣòṣèlú o, wọ́n ní ó ti dọmọ ẹgbẹ́ NCNC. Aláàfin sì ní òun kì í ṣọmọ ẹgbẹ́ NCNC, alátìlẹ́yìn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Parapọ̀ lòun, àti pé kò sí kinní kan tí òun ṣe tó yàtọ̀ sí èyí tí Ọọ̀ni Ifẹ̀, Adésọjí Adérẹ̀mí àti Ọdẹ́mọ Ìṣàrà ń ṣe. Bí ẹnìkan kò bá sì ti lè halẹ̀ mọ́ àwọn ọba méjèèjì wọ̀nyí, kò sẹ́ni tó gbọ́dọ̀ halẹ̀ mọ́ òun o.
bí olówe bá mọ òwe ẹ̀ bí kò bá lè dáhùn ẹ̀rù ìjà ló ń bà á. Àwọn Awólọ́wọ̀ mọ̀ pé àwọn ni Aláàfin Adéníran ń sọ̀rọ̀ sí. Wọ́n sì sọ ní gbangba pé bí ọba bá ti wà tó ń bá ẹgbẹ́ òṣèlú alátakò ṣe, ọba náà ń tako ìjọba nìyẹn. Ṣùgbọ́n Aláàfin kò dáhùn, kò sì ṣe bí ẹni pé òun rí wọn, nítorí kò ju oṣù kan lọ tí àwọn Adélábù wá sí Ọ̀yọ́ yìí tí ìjà burúkú fi bẹ̀rẹ̀ tó bẹ́ sílẹ̀ gan láàrin àwọn ẹgbẹ́ alákùkọ NCNC àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ AG. Ìjà náà le débi pé ẹni tí ò rà pàápàá sàn. Àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ tó ṣe pé bí àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ bá ti halẹ̀ mọ́ wọn tẹ́lẹ̀ wọn kì í fẹ́ dúró. Ṣùgbọ́n nítorí àtìlẹ́yìn Aláàfin Adéyẹmí àti Adélábù, àlékọ́lùgbẹ́ ni wọ́n lé àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ. Èyí tó bá sì dúró nínú wọn, aburú ńlá ni yóò bá a. Ìyẹn bí wọn ò bá pa pátápátá. Láti ìgbà náà ni ìjà Ọ̀yọ́ ti ń ṣẹlẹ̀ léraléra tí apá ẹgbẹ́ ọlọ́pẹ kò sì ká àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ mọ́ níbẹ̀. Lọ́jọ́ kan nínú oṣù kọkànlá ọdún 1953, Bọ́dé Thomas wá sílùú Ọ̀yọ́. Ó ní òun wá ọ̀nà tí ìjà ojoojúmọ́ tó ń ṣẹlẹ̀ láti ìgbà tí Adélábù ti dá ẹsẹ̀ wọ ìlú náà yóò fi parí. Ohun tó gbé e dé ààfin lọ́dọ̀ ọba Adeniran nìyẹn. Aláàfin ṣe é lálejò, ó sì bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n bó ti kù díẹ̀ kó dé ìlú Èkó ní àìsàn ibà burúkú yìí kì í. Eré làwọn èèyàn sì pé àfi ìgbà tí kinní náà wọ̀ ọ́ lára. Ṣé àsọtì ọ̀rọ̀ ní jẹ́ kinní àná? Àti níbi tí ojú làdé nílẹ̀ Yorùbá nígbà náà, ìbéèrè tí àwọn èèyàn ń bi Bọ̀dé Thomas ni pé níbo lo yà? Níbo lo ti dúró? Níbo lo ti jẹun? Nígbà tó sì sọ fún wọn pé Ọ̀yọ́ lòun ti ń bọ̀, tí wọ́n sì mọ ohun tó ń lọ láàrin òun àti Aláàfin tí wọ́n béèrè, tó ní òun yà lọ́dọ̀ Aláàfin Adéníran. Ìgbàgbọ́ wọn ni pé ní ààfin níbẹ̀ ni wọ́n ti gbé ohun tí yóò máa sì lé e lọ́wọ́. Èyí tó sì burú ni pé pẹ̀lú gbogbo bí wọ́n ṣe gbìyànjú láti tọ́jú ẹ̀ tó, nígbà tó di ọjọ́ kẹta tó dé láti Ọ̀yọ́, ìyẹn ní 20 oṣù kọkànlá ọdún 1953, ọkùnrin náà tẹrí gbaṣọ. Bọ́dé Thomas jáde láyé, ó kú lójijì. Níbẹ̀ ni inú ti bí gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ, nítorí bó tiẹ̀ jẹ́ pé ọmọ ọdún 22 péré ni Bọ̀dé Thomas. Igi lẹ́yìn ọgbà fún Awólọ́wọ̀ ni, òun ni igbákejì ẹ̀, wọ́n sì jọ dá ẹgbẹ́ ọlọ́pẹ sílẹ̀ ni. Bí òkun bá ń hóye tí ọ̀sà ń hóye, Bọ̀dé ni ọmọ burúkú tí torí bọ̀ fún Awólọ́wọ̀. Nítorí ọkùnrin náà láyà bí ìbọn, bẹ́ẹ̀ ló sì gbójú, kò sì sí ọ̀rọ̀ kan tó tóbi lẹ́nu ẹ̀ tí kì í sọ. Nígbà náà gbogbo àwọn bíi Akíntọ́lá, àwọn Róṣìjí, àwọn Ẹ̀náhòrò àti àwọn míì tí wọ́n wá padà di nǹkan ńlá nínú ẹgbẹ́ ọlọ́pẹ, wọn ò tí ì rí pò mú, nítorí lẹ́yìn Bọ̀dé ni gbogbo wọn wà. Ẹnìkan kì í lè sọ̀rọ̀ bó bá ti ń fọn bí erin. Ní ikú ẹ̀ ṣe ká gbogbo wọn lára, tí Awólọ́wọ̀ sì lérí lọ́jọ́ tí wọ́n ń sin pé òkú Bọ̀dé Thomas yóò jà ju ayé ẹ̀ lọ, nítorí kò ní sinmi lọ́rùn àfi nígbà tó bá mú àwọn tí wọ́n pa náà lọ. Ikú Bọ̀dé Thomas yìí túbọ̀ mú nǹkan le lọ́yọ̀ọ́, nítorí ní gbogbo ìgbà ni ìjà wá ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ Ọ̀yọ́ parapọ̀ sínú NCNC yìí àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ. Nínú oṣù kẹrin ọdún 1954 àti oṣù kẹfà ọdún náà, ìjà burúkú kan ṣẹlẹ̀ tó mú ẹ̀mí àwọn èèyàn lọ. Wọ́n ṣá ara wọn ládàá, wọ́n sì yọ ìbọn pàápàá síra wọn. Owó orí ni wọ́n sọ pé àwọn ń torí ẹ̀ jà. Ìjà náà sì gbilẹ̀ láti Ọ̀yọ́ wọ Ṣakí. Àwọn Awólọ́wọ̀ rí i pé nǹkan náà ń gbilẹ̀ ju bó ṣe yẹ lọ. Wọ́n sì mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ náà ọwọ́ Adélábù ni. Ọ̀nà kan náà ni wọ́n sì rò pé wọ́n fi lè ká Adélábù lọ́wọ́ kò. Yẹn náà ni kí wọ́n já Aláàfin kúrò lẹ́yìn ẹ̀. Nítorí bẹ́ẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 1954, Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí pẹ̀lú àwọn ọba míì ṣèpàdé pẹ̀lú Akíntọ́lá Májà. Akíntọ́lá Májà tí ń ṣe ààrẹ ẹgbẹ́ ọmọ Odùduwà nígbà náà. Wọ́n sì pinnu láti rán ọlọ́lá Kòfó Àbáyọ̀mí lọ sí ọ̀dọ̀ Aláàfin Adéníran. Kókó ohun tí wọ́n lọ sọ fún un ni pé kó padà lẹ́yìn ẹgbẹ́ alákùkọ, kó sì fi òfin de Adélábù pé kò gbọdọ̀ wọ ìlú Ọ̀yọ́ wá mọ́. Aláàfin ní òun ti gbọ́, bẹ́ẹ̀ gan lòun yóò ṣe. Ṣùgbọ́n irọ́ ni o, kò dá wọn lóhùn, nítorí nínú oṣù náà gan ló fi ọmọ ẹ̀ obìnrin Ọmọríyebá fún Adégòkè Adélábù pé kó fi ń ṣe ìyàwó. Ayẹyẹ náà sì gbilẹ̀ ní Ọ̀yọ́ àti agbègbè ẹ̀. Inú bí àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pẹ, wọ́n sì fagilé owó oṣù tí wọ́n ń san fún ọba náà. Wọ́n ní àwọn ò ní owó oṣù kan tí àwọn yóò fún mọ́, kó lọ máa gba owó oṣù lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀. Adélábù sọ fún Aláàfin pé
ìgbéyàwó òun ló ń dùn Awólọ́wọ̀ ó ló sì dùn pé irú òun ò lè rí ọmọ ọba fẹ́ nílẹ̀ Yorùbá yìí láéláé. lọ́jọ́ 5 oṣù kẹsàn-án ọdún 1954 yìí kan náà ni ìjà burúkú míì tún ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ kó tí ì pé oṣù kan tí Adelabu gbé ọmọ Aláàfin níyàwó. ìjà náà ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ Alákòókò àti àwọn ọmọ ẹgbẹ́ Ọlọ́pẹ. nígbà tí ìjà náà yóò sì fi parí àwọn èèyàn 6 ló ti kú. bí ìjà náà ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday tí à ń wí yìí ni pé H.O. Davis ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ NCNC tó jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ tó ń gbé lÉkòó ló lọ sí ìlú náà láti ṣe ìpolongo ìbò fún ìbò tuntun tó ń bọ̀ lọ́nà. òun nìkan kọ́ ló lọ o bó ti ń lọ ló kó àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ lẹ́yìn rẹpẹtẹ. bí wọ́n sì ti wọ̀lú ni wọ́n kọ́kọ́ forí balẹ̀ fún Aláàfin Adeniran. bóyá ni ó jẹ́ eléyìí gan-an ló bí àwọn ọmọ ẹgbẹ́ Action Group nínú nítorí kíá ni wọ́n ti sára wọn jọ. ní ọwọ́ bíi aago 12 kọjá díẹ̀ lọ́sàn-án ọgbọ̀n ọjọ́ náà ní àwọn ọmọ ẹgbẹ́ Action Group yìí pàdé àwọn NCNC níbi tí wọ́n ti ń ṣe ìpolongo ìbò wọn. àwọn ọmọ ọ̀tá tó sì wà lẹ́yìn wọn kò dúró wo ojú ẹnikẹ́ni. wọ́n dá iná ìjà náà sílẹ̀ rẹpẹtẹ ni. ìjà náà le débi pé gbogbo àwọn ọlọ́mọ ni wọ́n mú ọmọ wọn. àwọn ọlọ́kọ kì ọkọ wọn mọ́lẹ̀ wọ́n tì í mọ́lé. ìjà náà sì le láàrin àwọn jàǹdùkú ẹgbẹ́ òṣèlú méjèèjì. ìlú Ọ̀yọ́ kan gbogbo àwọn ọmọ tó ní ìyá kò lè dúró lójú ìjà náà. àwọn ọmọ tó ní bàbá nìkan ni wọ́n kọjú sógun. nígbà tí nǹkan náà yóò sì fi lọ sílẹ̀ géńdé ọkùnrin 6 ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. òkú wọn sì wà lójú títì káàkiri Ọ̀yọ́. ọjọ́ kan tí ò dáa lọ́jọ́ ọ̀hún jàre. Ọlọ́run ló mọ ẹni tó ránṣẹ́ sí Adelabu o. Ọlọ́run nìkan ló sì mọ bó ṣe gbọ́ sí ọ̀rọ̀ náà ní Ìbàdàn. nítorí nígbà tí yóò fi di aago 5 ìrọ̀lẹ́ ọkùnrin náà dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mọ́tò àti àwọn èrò. bẹ́ẹ̀ ni wọ́n fi mọ́tò àgbárígò 5 kó àwọn ọkùnrin ìgìrìpá tójú wọn le koko tí wọ́n sì kó ohun ìjà oríṣiríṣi lọ́wọ́ wọn. òyìnbó tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ J.H. Bailey pàdé Adelabu níwájú àgọ́ ọlọ́pàá Ọ̀yọ́ gan. ó sì béèrè pé kí ni Adelabu wá ṣe. Adelabu náà ní òun wá ṣèpàdé tòun ni àti pé òun gbọ́ ohun tó ṣẹlẹ̀ òun sì mọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ Ọlọ́pẹ ló dá wàhálà náà sílẹ̀ kí wọ́n lè pa òun ni. ọ̀gá ọlọ́pàá bẹ̀ Adelabu pé kó máa lọ kó jọ̀ọ́. ṣùgbọ́n Adelabu ò dáhùn. ó ní òun fẹ́ rí àwọn tó pààyàn lọ́yọ̀ọ́. ọ̀rọ̀ náà sì di ohun tó jẹ́ kí wọ́n ju tajútajú lu àwọn èèyàn Adelabu. nígbà náà ni wọ́n sì tó kọrí sí ìlú Ìbàdàn pẹ̀lú ìbínú ńlá. ní ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí ní ọjọ́ Ajé Monday nínú oṣù kẹsàn-án yìí kan náà ọdún 1954 àwọn ọba 6 kan jókòó sí ilé ìjọba nìbàdàn. wọ́n sì ránṣẹ́ sí Aláàfin Ọ̀yọ́ pé kó máa bọ̀ kíákíá kí àwọn lè mọ bí àwọn yóò ṣe yanjú wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú ẹ̀. àwọn ọba náà ní Ọọ̀ni Ilé-Ifẹ̀, ọba ìlú Èkó, Òsẹ́màwé ìlú Oǹdó, Àtaọ́jà ìlú Òṣogbo, Àkárìgbò ní Rẹ́mọ àti Ọdẹ́mọ Ìṣàrà. àwọn nìkan kọ́ ni wọ́n jókòó. àwọn aṣojú ẹgbẹ́ ọmọ Odùduwà kan wà láàrin wọn. àwọn náà ní Akínọlá Májà, Kòfó Àbáyọ̀mí, J. Doherty, A. Agbájé, Ayọ̀ Williams, Ẹsẹ̀ Lakíntọ́lá, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ẹsẹ̀ Ògbàdàmọ́sí, Òjìkùtù, E.O. Ọmọlọ́dún àti Múrí Anímàṣàhùn. láàrin àwọn wọ̀nyí ni Aláàfin Ọ̀yọ́ ọba Adeniran Adeyẹmi já sí lójijì lọ́jọ́ Ajé burúkú náà ní ojàre. níbi ìpàdé yìí ni wọ́n ti fẹ̀sùn kan Aláàfin Adeniran pé òun ló ń ran àwọn oníwàhálà Ọ̀yọ́ lọ́wọ́. ṣùgbọ́n ọba náà sọ pé irọ́ ni o. nígbà náà ni Awólọ́wọ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó le gan-an. ṣùgbọ́n Ọọ̀ni Ifẹ̀ sọ pé kí wọ́n fún àwọn ọba láàyè kí àwọn yanjú ọ̀rọ̀ náà láàrin ara àwọn jàre. nígbà tí wọn yóò jáde ní ìyẹ̀wù tí wọ́n wọ̀ Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí náà ló ka àbájáde ìpàdé wọn. ó sì sọ pé kí ìjọba yọ Aláàfin nípò fún ìgbà kan ná, kí wọ́n má fún un lówó oṣù, kí wọ́n má jẹ́ kó wọ ìlú Ọ̀yọ́ wá, kí wọ́n sì yọ ọ́ kúrò ní àwùjọ àwọn lọ́balọ́ba. báyìí náà ni ìjọba Ìwọ̀ Oòrùn fàṣẹ sí gbogbo ohun tí àwọn ọba náà wí pátá. lọ́jọ́ náà ni àwọn ọlọ́pàá sì yí ọba ńlá yípo ìyẹn Aláàfin Ọ̀yọ́. wọn ò jẹ́ padà sí Ọ̀yọ́ mọ́. níbẹ̀ náà ni wọ́n sì gbàgbé lọ sẹ́yìn odi. báyìí ni ìjà Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì àti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dá wàhálà ayérayé sí Aláàfin Adéníran Adéyẹmí lọ́rùn. ọba náà kò sì bọ́ nínú ẹ̀ tó fi kú sẹ́yìn odi. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà? ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tún pẹrẹpẹrẹ ìtàn Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Ọláwọlá alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn.
a kú dédé àkókò yìí o.